Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti mo tẹ̀ tí ń wò wá. This is Crossblog XTV. Please don't forget to subscribe, like and share. Ẹ̀yin tèmi ó tútù wá zẹ̀ báyìí o. Ìjà tó ń lọ láàrin ọba Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti àwọn mùsùlùmí tí wọ́n gbé lẹ́yìn ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó ní ìmáàmù ní bàbá ọba. Àfáà yìí ti ṣàlàyé oríṣiríṣi bọ́n ṣe ń fi ẹ̀sìn tako ara wọn àti bọ́n ṣe ń fi ẹ̀sìn gbógun ti ọba Ògbómọ̀ṣọ́. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu àfáà yìí. Rabitatul A'imma wal Ulama tí wọ́n jẹ́ League of Imams and Alpha ní Southwest wa níbi àti Edo and Delta, wọ́n wá dìde sọ̀rọ̀ náà pàtàkì jùlọ lọ́rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yìí. Ọ̀rọ̀ àfà ìmáàmù àjẹ́ ìmáàmù tó dá awuyewuye lẹ̀ yìí. A fẹ́ gbọ́ ẹjọ́ lọ́dọ̀ ọ̀tún lọ́dọ̀ òsì. Kí ni way forward fún Islam? Kí ni way forward fún Islam nílẹ̀ Yorùbá nílùú Ògbómọ̀ṣọ́ yìí pàtàkì jùlọ? Bá a bá wá ara wọn tí wọ́n ń dìde àtúnṣe bẹ́ẹ̀ ẹ gbọ́, kí ni ń bà wá kan nú jẹ́ wípé àwọn kan dìde bóò ni wọ́n ti ṣàtúnṣe tọ́wà ní kí mẹ́mù tó wọ́n bẹ́ẹ̀ má dá wọn lóhùn àwọn bàbá yẹn wọ́n ṣe ní súnnà. Kí ni akọ́kọ́ fẹ́ lò náà níbi wípé ká bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àwọn bàbá tí wọ́n ti kéwú ṣáájú wa yẹn láwọn imam, ká bẹ̀rẹ̀ sí ní yọwọ́ kúrò ní súnnà. Ọ̀pọ̀lọpọ̀ náà ló ti wá lọ gbàgbàkúgbà gbáà nínú àìmọye ilé. Ẹlòmí ò lè kí bàbá rẹ̀ mọ́, ẹlòmí bí ẹbí ń ṣe nǹkan wọ́n dáyọ sí àti ẹ̀sọ́tọ̀ báyìí torí ipò lọ gbẹ̀sìn ẹ̀sìn wo ló ní o má ṣàjọṣe pọ̀. Àwa rí pé kìíní ni ó ti pọ̀ jù, wọ́n ti fi kó ọ̀pọ̀lọpọ̀ ní búrẹ́dì lọ gbáà. Òun ó sì rò pé ẹ̀sìn ni òun ṣe pẹ̀lú ògo Ọlọ́run ń tá tọwọ́ bọ̀ lé ní òun náà ní pé kí ní jẹ́ súnnà gan-an. A sọ fún alọ́sẹ̀ tó kọjá tẹ́ bá gbàgbé kí ni ó ti ń jẹ́ ẹbọ, kí ni ó ti ń jẹ́ idán, kí ni ó ti ń jẹ́ ògùn, a sọ gbogbo yìí lè fún wa. Abẹ́ yìí ní látún ti wá rí àwọn bàbá kan nígbàtẹ́yẹ bá ní ìmáàmù odidi àwọn ìmáàmù ní kéè ní ìmáàmù Ògùn, ìmáàmù Ọ̀ṣun, ìmáàmù Ọ̀yọ́, àwọn ìmáàmù nìkó ní wọn sínú súnnà, wọn lè parí ìjà, ẹjápùta ló wà ní súnnà. Ọ̀pọ̀lọpọ̀ náà ó ti wá ríra wípò dájú ẹlòmí lọ tálùkù áńgẹ́ ni wala tuzakku anfusakum. Insha Allah lè ní ohun tá wà tọwọ́ bọ̀ tààrà òun náà lọ̀rọ̀ súnnà ohun. Àmọ́ ohun táwọn bàbá yìí ṣe ẹjẹ́ alọ́nà ọ̀rọ̀ Ọlọ́run káà fi wò ó káà gbé sí mizanu shar'i. Èèyàn méjì ń jà. Àkọ́kọ́ ní Ànábì wa Muhammad. Ànábì Muhammad ní rán ẹni tí wọ́n ṣàbòsí fún lọ́wọ́ kó o sì rán alábòsí èèyàn lọ́wọ́. Ànábì ní unsur akhaka zaliman aw mazluman. Ọmọ ẹ̀yà rẹ̀ tó bá jẹ́ alábòsí ràn lọ́wọ́. Ẹni tí wọ́n ṣe àbòsí fún tí wọ́n bòsí rẹ òun náà ní ọwọ́. Àwọn sàábé bá wojú Ànábì báyìí bẹ̀tí nífẹ́ Ànábì mẹ́ni qalu ya Rasulallah hadha nansuruhu mazluman wa kayfa nansuruhu zaliman. Agbọ́tẹni tí wọ́n ṣàbòsí fún lọ́wọ́ ṣe bí wọ́n ṣàbòsí fún yẹn á ṣe kí ni a rẹ̀ lọ́wọ́ mẹ́rin ẹni tó tún ṣàbòsí fún yẹn tó tún wọ́n yẹn rẹ̀ òun náà lọ́wọ́ búrò láti ṣe. Ànábì ní bẹ́ẹ̀ ni, Ànábì ní ta'khuzuhu fawqa yadayhi. Ẹni tó bá ṣàbòsí fún yẹn ẹ fàwọ́ rẹ̀ sókè báyìí ìwọ yìí ìwà àbòsí lòwù yìí ẹ ràn án lọ́wọ́ nù
lópin ìgbà tó bá ti rí pé sọpọ́ọ̀tì ìbàjẹ́ tó ń ṣe yóò ṣe kíní yóò dáwọ́ rẹ̀ dúró. àwọn wọ́n wá ń fà gbogbo èyí ta ti sọ fún wa májẹ̀mú tó yóò fi jẹ imam, ẹni tó bàlágà, ẹni tó jẹ́ nílà káyì, ẹni tó mọ kéwú, ẹni tó ṣe gbogbo yìí ni àti sọ fún wa. àmọ́ kí ni ta fẹ́ wò ẹjẹ́ alómọ́rọ̀ ọlọ́run sọ fún Ànábì Muhammad ọlọ́ni wa in ta'ifatani minal mu'minina iqtatalu, tá a bá rí ìpín méjì nínú àwọn mùmìnì tó bá ń bára wọn jà, ọlọ́ni fa aslihu baynahuma, ẹ ṣàtúnṣe láàrin wọn. fa in bagat ihdahuma 'ala al-ukhra, tẹ́ bá rí pé àtúnṣe tá a fẹ́ ṣe yìí lágbájá yìí ló tayọ ààlà, òun ló ṣe ohun tí ò dá fún ẹnìkejì, ọlọ́run ní faqatilu allati tabghi hatta tafi'a ila amrillah, ẹni tẹ́ rí tó tayọ ààlà nì tó ṣàbòsí fẹ́nìkejì nì ẹ̀bá ajá títí tí ó fi ṣe ohun tí ọlọ́run bá ní wọ́n ṣe tí ó fi tẹ̀lé àṣẹ ọlọ́run ní fa in fa'at fa aslihu baynahuma bil 'adl, tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tó ti fẹsẹ̀ síbi tó yẹ kẹsẹ̀ wà, tó dúró síbi tó lọ ní pé wọ́n dúró sí, ọlọ́run ní o fa aslihu baynahuma bil 'adl, ẹ wá ẹ ṣàtúnṣe láàrin wọn pẹ̀lú déédéé. wa aqsitu, ẹ fi ìdí òdodo ìdí déédéé ní ẹ fi rí rẹ̀. inna Allaha yuhibbul muqsitin, ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tí bá ń ṣe déédéé. innamal mu'minuna ikhwa, ọlọ́run lẹ́yìn mùmí ní ọmọ ìyá kan náà níyì, kí lẹ́ ń jà fún? Súfí lẹ́lẹ́yìn, Ahmadiyya lẹ́lẹ́yìn, Salafi lẹ́lẹ́yìn, kíníkẹ lẹ́lẹ́yìn, ọlọ́run ní kí lẹ́ ń jà fún? innamal mu'minuna ikhwa, ọlọ́run lọ́mọ ìyá kan náà níyì. fa aslihu bayna akhawaykum, bí gbọ́mi sí gbọ́mi ò tó bá ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ìyá yín, ẹ ṣàtúnṣe ń bẹ. wattaqullaha la'allakum turhamun, ẹ wá bẹ̀rù ọlọ́run kọ́lọ́run lè kẹ́ ẹ̀yin o. ya ayyuhalladhina amanu, ọlọ́run ni mo pè yín olùgbàgbọ́ òdodo. la yaskhar qawmun min qawmin asa an yakunu khayran minhum, kẹ́ni kan máa fẹ́ ní kẹ́ ti sẹ́ ẹ̀yẹ kó bá wèrè eré ọmọ tó wà, àwa ni agbó súnà yé, àwa ni agbó kíní kan yé, ọlọ́run ni ẹ mẹ́sẹ̀ bẹ̀rù ẹni tó fi tó ń yẹpẹrẹ nì, ó lè jẹ́ pọ̀hùn ló lóore jù wọ́n lọ. wala nisa'un min nisa', obìnrin kan ò gbọdọ̀ ríra rẹ̀ ipò òun dájú obìnrin ní ìlọ. asa an yakuna khayran minhunna, ẹni tó rí pé ó dáa jùlọ, ó lè jẹ́ pé òun ló dáa jù ọ lọ́wájú ọlọ́run. wala talmizu anfusakum, ọlọ́run ní ẹ má búra yín, ẹ má tọpinpin ara yín, ẹ yé wà lébù ara yín. kí ló wà lébù rẹ̀ fún? ọlọ́run ní ẹ má ṣe bẹ́ẹ̀ o. ta ní sọ̀rọ̀ yìí? wala tanabazu bil alqab, ẹ yé pẹ̀lú ayín ló kọ́kọ́ orúkọ ní ló wà rí sáájú ìjẹ́ mùsùlùmí, ọlọ́run ní ẹ má ṣe bẹ́ẹ̀ o. bi'sal ismul fusuq ba'dal iman, orúkọ bú olè ń pẹ̀rẹ̀ ayín lẹ́yìn ìgbà tọ́lọ́run ti pè yín mùsùlùmí, ẹ ti di mùsùlùmí tán. àìpẹ́ra rẹ̀ mùsùlùmí náà ló wá fi rí pé Salafi yìí ní àwọn ahlu sunnah, àwọn onítẹ̀sùbá kí ni tó rọmọ ẹ̀yà rẹ̀ bí mùsùlùmí? ahlu sunnah kí ló ń pẹ̀ra rẹ̀ tó rọmọ ẹ̀yà rẹ̀ bí mùsùlùmí? ọlọ́ni wa man lam yatub, bẹ́ẹ̀ bá wá kọ̀ntínú wà bú yìí tẹ́ẹ̀ túbá, fa ulaika humu zalimun, àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ alábòsí parí ni wọ́n. Sadaqallahu al-azim. kí lọ́lọ́run ní ká ṣàtúnṣe tí mùsùlùmí méjì bá ń jà, ká ṣàtúnṣe láàrin ara wa. káwọn bàbá kan wá dìde wípé ẹjẹ́ ṣàtúnṣe bọ́rọ̀ ní Ògbómọ̀ṣọ́ tí ń lọ yìí ò dáa, àwọn sọ ìmáàmù di ọ̀rọ̀ chairman local government, ọ̀rọ̀ councillor constituency. Rárá, kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀tún, kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ òsì, ká fòdodo múlẹ̀, ẹni tó bá tọ́ sí ìmáàmù náà káyàn kẹ́yìn kan wá jáde wípé ìmáàmù yẹn kò gbọ́dọ̀ gbọ́. torí àwọn tí wọ́n fẹ́ parí ìjẹ̀ èso ní súnnà, àwọn sì gbà wípé ìmáàmù tí wọ́n fẹ́ parí ìjà fún oní súnnà ni. àkọ́kọ́ náà ẹ̀gbọ́ Al-Qur'ani ní inna hazihi ummatukum
ummatan wahida wa ana rabbukum fa'budun. Ọlọ́run ní ṣe rí ìjọ yìí ìjọ kan ṣoṣo ní o, ìwọ ló mọ̀ gbàkúgbà tó lọ gbà tó rọmọ ẹ̀yà rẹ̀ bí mùsùlùmí náà. Àwọn olè kírun lẹ́yìn wọn, kí ló dé? Oníbídíà ni, kí ni wọ́n ṣe tó jẹ́ bídíà? Wọ́n fa tẹ̀sùbá. Wọ́n ló mọ̀ gbàkúgbà tó gbà ó. Ìwọ náà tó jọ ní tẹ̀sùbá, èmi kírun lọ́dọ̀ wọn, kí ló dé? Oníṣòkòtò péńpé ni wọ́n. Ìwọ ló mọ̀ gbàkúgbà tẹ́ẹ̀jọba tẹ́ẹ̀ríra yín bí mùsùlùmí mọ́. Àwọn ni súnnà súnnà súnnà. Ṣé àmọ́ tó ń jẹ́ súnnà ni? Ma udifa ila rasul min qawlin aw fi'lin aw takririn aw sifa khulqiyya aw khilqiyya. Ṣé rí tó bá ti sọ pé ànábì sọ, ànábì ṣe, wọ́n sọ lójú ànábì àbí wọ́n ṣe lẹ́yìn rẹ̀, wọ́n fún un nírò, kò sọ lé àbúsọ yípo dà, àbí wọ́n fi ròyìn rẹ̀ nínú wà, nínú ìrísí. Ṣé rí gbogbo nǹkan yìí ni súnà ànábì. Kò sí ìta lè tẹ̀lé ní ibẹ̀ tó rọ́lọ́n lóròyìn rẹ̀ fún wa yí pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kaseera. Ààrẹ lọ́lọ́run ní ìwà parí sí ká tẹ̀lé, torí wípé ìwà nẹ́bì, ẹ má jà kanra wa o, Al-Qur'ani ní ìwà nẹ́bì. Tí ẹ̀kọ́ bá ń sọ fẹ́ pé súnnà 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 láti sọ fún wa yìí, Al-Qur'ani ló ròyìn rẹ̀ fún wa yìí pé ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Tó bá ti kọ́kọ́ gbẹ́gbẹ́ ànẹ́bì sọ nǹkan kan wá sára Al-Qur'ani wá bá nǹkan náà, torí wípé ìwà tá ànẹ́bì ń wú Al-Qur'ani yìí náà ni. Kí la wá bá débi wípé mo yọ èèyàn kan dànù nínú Islam? Àwọn ọ̀rọ̀ tá a fẹ́ gbé yẹ̀wò ní, àmọ́ máa fún yín ní tààrífù méjì tá a fi mọ ìyàtọ̀ ẹni tí ń bẹ láàrin gbùngbùn ummatan wasata. Al-Qur'ani pè wá, mùsùlùmí yìí ṣàṣejù kìí ṣàṣe ètò, àrin gbùngbùn ní mùsùlùmí máa ń wà. Wọ́n ní tani al-mutawassit, ẹni tó wà láàrin gbùngbùn. Wọ́n ní huwa allazi yanshagilu bi'alaqatihi ma'a Allah. Gbogbo ẹni tẹ́rẹ bá ti rí tó jẹ́ wípé bóò láàrin èmi àtọ́lọ́run ò ti ní dàrú ní máa ń sọ. Ọlọ́run ní akírun bóò ní ti kírun mi dáadáa, Ọlọ́run ní agbàwẹ̀ bóò ní ti gbà tí ń bá yọ́nú Ọlọ́run pàdé, Ọlọ́run ní ayọ̀ zàká bóò ní ti yọ tí ń bá yọ́nú Ọlọ́run pàdé. Ohun tó máa ń sọ́nu irú ẹni bẹ́ẹ̀, ẹni tí ń bẹ ní àárín gbùngbùn ní ìwọ̀ntúnwọ̀n sínú. Wọ́n ní al-mutashaddid, àmẹ́ni tó lè kókó, àwọn máa ń yọ̀rọ̀ báyìí, àwọn kíyàn sínú lẹ́ni, kò sẹ́ni tó ṣiṣẹ́ eré rí lójú wọn àfiná. Wọ́n ní huwa alladhi yanshagilu bi'alaqati jarihi ma'a Allah. Gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí tó jẹ́ pé àárín èèyàn àtọ́lọ́run lòun máa ń sọ, kò ní sọ́bù láàrin òun àti Ọlọ́run. Ṣòkòtò yí ó kanlẹ̀, ìnẹ́lẹ̀ lọ, kí ló kò wá àti ṣòkòtò ń ṣòkòtò torí Ọlọ́run? Ẹ̀ nínú gbọ̀n, wallahi àṣàjú wí wà lè jẹ́nà. Ta ló sọ fún pé nínú gbọ̀n ni wọ́n fi ń pín lè jẹ́nà? Ẹ̀ ń fa tẹ̀sùbá, ìnẹ́lẹ̀ lọ. Ta ló sọ fún pé ìfa tẹ̀sùbá àti sọ̀yọ̀dọ́mọ ẹgbẹ́? Ẹ̀dì tààrífì yìí mú. Àwọn ń sọ wípé súnnà 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 tá ń pariwo tá jẹ́ kí gbogbo èèyàn gbádùn. Àkọ́kọ́, àwọn àkọ́ta fẹ́ láyé wa lẹ́nu, ẹjọ́ lọ yé wa ilé ìwọ̀n ṣàtakò kankan. A ti dákẹ́ lórí wípé ẹjẹ́ ṣe wá sí fúnra wa. Ìwọ gbá wá sí, kí lè gbá wá sí kájọ ṣe àjọṣepọ̀. A máa rí pé kò ní tààfíìrù kan lára wa o, kò ní lápá lára wa,
àfi ká bẹ̀rẹ̀ sí ní sọ ohun tí ò sí nínú ẹ̀sìn tí wọ́n sọ dẹ̀sìn. Ẹ gbọ́, gbogbo ọmọ tẹ́ bá rí inú ẹbí kan, ẹ gbọ́, tí èyí bá pọ́n bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lé tó lóhun lọ gba ẹ̀sìn kan ìsìláàmù kọ́ ìgbàkúgbà ló gbà. Àkùránì ni wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana imma yablughanna 'indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin wa la tanharhuma wa qul lahuma qawlan karima واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. Ọlọ́run ní وقضى ربك ألا تعبدوا إلا إياه. Ọlọ́run ní lẹ́yìn ìgbà tí mo dìkírí rẹ̀ tí mo ṣe rófin wípé ẹ má ṣe nǹkan mi lẹ́yìn mi Ọlọ́run. Ọlọ́run ní ohun tí mo fi tẹ̀léra mi lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ ni wípé wa bil walidayni ihsana. Ọlọ́run ẹ ṣe dáadáa sóbì yín o. Má rí bí rẹ̀ fi má wù ọmọ ẹ̀ ta sóbì ó wá lọ bẹ̀sìn ó wá dé òun ní kí bàbá rẹ̀ gbà bádì ẹkùlé o wọ́n ni wọ́n ni wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi. Ta ló sọ fún ẹ wípé masjidadu ló sọ wípé kìí ṣe masjid? Ẹ ṣe tàwí látàwọn ayat débi wípé ọmọ ò ní kí bàbá rẹ̀ mọ́, ọmọ wà nọwọ́ sí bàbá rẹ̀ báyìí, ọmọ tó bá nọrú ẹ̀ sí ẹ fún ọ létí. Islam kọ́ nìyí. Ànábì Muhammad èèyàn kan dé lọ́jọ́ kan àgbàlagbà ni ó wá dọ́dọ̀ Ànábì, ó fẹ́ rí oṣù Ọlọ́run wà nulé. Àwọn sàábẹ́sì ní àwọn náà ń jẹ́ ẹ̀rẹ́ wípé ká Ànábì ṣe kí ní ó jáde. Bàbá yìí wá fẹ́ rà Ànábì, mú fẹ́ rà Ànábì ní, àwọn náà fẹ́ rà Ànábì ní. Ànábì bá gbọ́ bàtà Ànábì jáde. Èyí ṣe tẹ́ ìgbà bàbá yìí láyé. Ànábì ní laysa minna man lam yarham saghirana wa lam yuwaqqir kabirana. Ànábì ní kò sínú ẹ̀sìn yóò, kò sínú ìsìláàmù yìí, kò sí láàrin wa rárá ẹni tí ìbá kẹ́ ọmọdé, gbogbo owó àgbàlagbà tó bá ní wọ́n fẹ́ dàrí ọmọdé jẹ náà ni, bí wọ́n bá pa ọ́pọ̀ ìwọ àtọmọdé ọ̀pọ̀ ọmọ ìyẹn lẹ́kún ni, bí wọ́n kó dúkìá ọmọdé sọ́dọ̀ rẹ̀ ọ̀pá lẹ́kún ni. Gbogbo ìgbà tọ́mọ yẹn bá lọ kọ̀ọ̀rọ̀ kan tí ń sunkún, Ọlọ́run ó ṣẹ̀bi lé ọ, Ọlọ́run ó gbẹ̀tọ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀ o. Ànábì ní laysa minna man lam yarham saghirana. Ẹni tí ìbá kẹ́ ọmọdé láàrin wa, Ànábì ní kò sí láàrin wa. Wa lam yuwaqqir kabirana. Gbogbo ẹni tí ìbá bọ̀wọ̀ àgbàlagbà, Ànábì ní ò sí láàrin wa. Ẹ fún bàbá ìláyé. So ẹ̀sìn wo ni wọ́n gbà débi wípé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n di gbá àkólẹ̀ lọ́wọ́ rẹ̀. wa bil walidayni ihsana. Ọlọ́run ní ó ṣe dáadáa sóbí rẹ̀. imma yablughanna 'indaka al-kibara ahaduhuma aw kilahuma. Ìyíkéyìí tọ́lọ̀ bá ní ó dàgbà sí ọlọ́dọ̀ nínú àwọn méjèèjì àbí bó tẹ̀ jẹ́pọ̀ àwọn méjèèjì náà ni fala taqul lahuma uffin. Ọlọ́run ní má ṣe sí wọn lọ́jọ́ kan. wala tanharhuma, má jàgbé mẹ́wọ́n. Ẹwọ̀n ọ̀rọ̀ yìí ti pọ̀ jù, eré ibú ló kọ́ lẹ́tà sí wọn. wa qul lahuma qawlan karima. Ọlọ́run ní ọ̀rọ̀ alápẹ̀lẹ́ ní èèyàn máa ń sọ sóbi èèyàn, ọ̀rọ̀ tó dá, ọ̀rọ̀ tútù. wakhfid lahuma janaha dhulli mina rahma. Torí kò sí bá a ti fẹ́ tó nú ayé yìí, òbí wọ́n padà gbàdúrà yìí pé ká jọ àwọn lọ ni. Ọjọ́ tó bá wá ju òbí rẹ lọ, wakhfid lahuma janaha dhulli mina rahma. Wá rẹ̀ yẹ́ rẹ̀ ńlẹ̀ pẹ̀lú kó kẹwọn. Faqul rabbi irhamhuma kama rabbayani saghira. Wọ́n máa sọ fọ́lọ́run pé Ọlọ́run bá mi kẹ́ òbí mi bí wọ́n ti kẹ́ mi kékeré. Wọ́n bẹ láyé ni wọ́n ò sí láyé. Mẹ́ ṣàdúrà fún wọn. Ibi ẹyọ kan tọ́lọ́run ti ní àgbọ̀dọ̀ tẹ̀lóbi. Òun náà ni àyà tọ́lọ́run ti ní wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilm fala tuti'huma. Ọlọ́run ní tí wọ́n bá ní wá mú nǹkan mí mẹ́ni Ọlọ́run, kó wá sí nǹkan mí, kó wá wá nǹkan mí lọ́rọ̀ pẹ̀lú èmi Ọlọ́run fala tuti'huma. Ọlọ́run ní mọ́ bá wọn ṣe o. Àmọ́ tó bá bá wọn ṣe wa sahibuhuma fi dunya ma'rufa. Bá wọn lò dáadáa. Dádì mú ò lè bá yín lọ eléyìí o. Ibi tẹ́ ní àárín lọ yìí, àlejò lọ.
nǹkan ẹ̀mí ni wọ́n sì kìí sọ lọ́hùn àmọ́ dádì tó mọ́tò lẹ́fẹ́ fún ọgbọ́ kí lẹ bá débi wípé ìwọ àfá ẹ̀ ń fọmọ ọlọ́mọ lọ́kọ́ ọ ni àwọn bàbá rẹ̀ wọ́n iṣẹ́ olúsúnnà kódà báwọn òbí rẹ̀ bá jẹ́ Christian wọ́n gbọ́dọ̀ fún èyàn dá wípé kó fẹ́ ọmọ wọn àpáàlì ló sọ bẹ́ẹ̀ fankihuhunna bi izni ahlihinna ẹ gbọ́dọ̀ fẹ́ wọn pẹ̀lú àṣẹ àwọn ará ilé wọn ẹ̀sìn kẹ́sìn wọn lẹ́ ń gbà níwọ àfá ń fọmọ ọlọ́mọ lọ́kọ́ láì ṣe báwọn òbí rẹ̀ yàn dá ẹ̀sìn wọn lẹ́ ń gbà ṣé ẹ̀mọ̀jọ́ lọ́rùn lọ ní abẹ́ ìmọ̀jà nẹ́bì lọ so gbogbo àwọn nǹkan yẹn ìrújú ni kò sínú ẹ̀sìn ẹ̀gbọ́ ọwọ́ ní ọmọ mi ti gbẹ̀sìn àwọn èèyàn tí wọ́n gbàlagbà lébẹ̀ yẹn ìgbàkúgbà ló gbà kìí ṣẹ̀sìn Islam kọ́ ẹ̀lẹ̀ Islam bẹ́ẹ̀